ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin àgbà lẹ sọ wípé ọ̀rọ̀ takú arapa bá sọ directly from Olódùmarè náà Ọlọ́run ló sọ ọ̀rọ̀ tó bá jáde láti ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ó jẹ́ kẹ́ ẹ ti mọ̀ wípé àtọ̀dọ̀ Olúbàdàn náà ló ti jáde wá ṣé ẹ mọ̀ wípé láti inú ààfin Olúbàdàn wọ́n ti fún ààrẹ Al-Moruf lésì ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì rí wọ́n ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan eléyìí tí ò yé Al-Moruf ìyún ààrẹ Al-Moruf tí ò yé wọn bẹ́ẹ̀ sì rèé bí wọ́n ṣe àgbékalẹ̀ àti àfiwé tí àwọn tí wọ́n jẹ́ lẹ́kànlẹ́kàn nílẹ̀ Ìbàdàn tí wọ́n fi Aláàfin Ọ̀yọ́ tí wọ́n fi wọ́n wé. láti inú ààfin Olúbàdàn òun ni ìfọ̀rọ̀wérọ̀ yìí ti wáyé bẹ́ẹ̀ sì rèé ògbóǹtarìgì olóyè kan nílẹ̀ Ìbàdàn òun náà ni wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn níbi tí wọ́n ti sọ ọ̀rọ̀ ńlá tí wọ́n sì fakò mọ́ ọ̀kan ọ̀rọ̀ ńlá jáde nítorí pé ọ̀rọ̀ ti ń dàbẹ́ ni pé àwọn ọmọ Ọ̀yọ́ gbogbo ohun tó ń ṣe pẹ̀lú Ọ̀yọ́ wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa wọ́ ilẹ̀ Ìbàdàn gbogbo ìlú Ìbàdàn àti kábíyèsí ọba ìlú Ìbàdàn wọ́n ti ń fẹ́ máa wọ́ wọn lẹ̀ turuturu nítorí kíni nítorí ọ̀rọ̀ alága kò ṣe alága nítorí pé ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn òun náà ni alága ìgbìmọ̀ lọ́balọ́ba tí wọ́n kọ́kọ́ jẹ lásìkò tá a wáyé torí àlè sọ pé ó já mọ́ ọ lọ́wọ́ nítorí pé wọn ò dùn rárá wọn ní ká fòye gbé Aláàfin Ọ̀yọ́ àná àwọn náà ni wọ́n jẹ gbẹ̀yìn bàbá sì ti wò tó bá yẹ pé wọn ò tí ì jáde láyé náà ni ẹni tó kàn òun náà ni Olúbàdàn Elédùà á sì sọ wípé kó jẹ́ orí ọba Abdulrasheed Ládọjà Gbádéwọ̀lú lẹ́yìn wọn òun náà ni Ṣọ̀ún ó jẹ àtìgbà yìí ní àwọn Ọ̀yọ́ ní bẹ̀rẹ̀ sí ní wọ́ àwọn Ìbàdàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ́ wọn lẹ̀ tùrú kódà ààrẹ Al-Moruf àwọn náà wọ́n sọ̀rọ̀ tí wọ́n sì fi wọ́ Olúbàdàn lẹ̀ lóní turuturu ẹ sì mọ̀ wípé wọ́n máa dáṣà àbí àṣà ló di òwe o Ìbàdàn mèsì wọn gọ̀ bí wọn bá tí ì fèsì kò tí ì wọ́n kàn fèsì ni torí wọ́n mọ èsì tó jẹ́ kí wọ́n fi ló ṣe ń di wípé Ìbàdàn mèsì ò gọ̀ Ìbàdàn mèsì wọn ò gọ̀ òun ni ló pẹ̀lú oríkì wọn dòní olónìí yìí ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan ẹ dákun ẹ wo fọ́nrán fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin níbi tẹ́ ẹ ti rí ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó jẹyọ jáde láti inú ààfin Olúbàdàn gangan láàrin ààfin ẹ rí i pé ààfin Olúbàdàn gangan ni wọ́n ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìkan lára àwọn gbòógì olóyè nílẹ̀ Ìbàdàn tí wọ́n jẹ́ mọ́gàjí ìkan lára àwọn mọ́gàjí àgbà nílẹ̀ Ìbàdàn ẹ wá nǹkan ẹ gbìyànjú ẹ wo fọ́nrán fídíò yìí láti bẹ̀rẹ̀ ẹ bá ń wò ó dópin ẹ sì má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí bẹ́ẹ̀ sì rí ẹ bá wa like ẹ comment ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section mo máa ń tẹ̀ mọ́ wa létí ní gbogbo ìgbà wípé ìlọsíwájú ilẹ̀ Yorùbá àti ìgbédìde rẹ̀ òun náà ni gbogbo ìgbésẹ̀ eléyìí tí kò wá ń ṣe òun ní gbogbo ìgbìyànjú tí gbogbo wa ń gbà lóòrèkóòrè àti ní gbogbo ìgbà a sì jẹ́ kó sú wa a sì gbọ́dọ̀ jẹ́ kó sú wa bẹ́ẹ̀ sì rí a gbọ́dọ̀ jẹ́ kó rẹ̀ wá ní gbogbo ọ̀nà ẹ mọ̀ wípé títa ríro náà là ń kọlà bó bá jìnnà tán òun náà ní ń doge o ó ṣeé ṣe lásìkò yìí
ká máa tutọ́ sí ara wa lójú. Ó ṣeé ṣe lásìkò yìí ká máa rí àléébù ara wa tàbí ká máa pe àkíyèsí ara wa sí àwọn nǹkan tó jẹ́ ká pè àkíyèsí ara wa sí. Ẹ jẹ́ ká fi tìfẹ́tìfẹ́ ká fi gbà á kí àtúnṣe kó sì lè wà. Bẹ́ẹ̀ sì rèé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ eléyìí tó ń ta bá gbogbo àwọn ọmọ ìlú Ọ̀yọ́, ẹ jẹ́ ń fi eléyìí kí n fi gba gbogbo àwọn ọmọ ìlú Ọ̀yọ́, kí n fi gbà wọ́n lámọ̀ràn. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ọba kábíyèsí, ọba Aláàfin Ọ̀yọ́, ìyẹn ọba Abímbọ́lá Àwàdé, ẹja gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan náà. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, gbogbo àwọn ọmọ ìlú Ọ̀yọ́ náà ni wọ́n fà á, àtàgbà àtọmọdé wọn, òun náà ni wọ́n fà á. Nítorí pé tọ́ba ní mọ́ ojú lọ mò ń bẹ lẹ́yìn rẹ̀, àwọn ọmọ ìlú Ọ̀yọ́ náà ni wọ́n sọ pé mọ́ ojú lọ mò ń bẹ lẹ́yìn rẹ̀. Ṣùgbọ́n some percentage, ìdá díẹ̀ lára àwọn ọmọ ìlú Ọ̀yọ́ nínú wọn ò dùn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ṣùgbọ́n ẹ mọ̀ pé wọ́n máa lè ní ó fọwọ́ sí ju ilé bàbá rẹ̀ nítòótọ́ ni. Ṣùgbọ́n lówe là ń lùlù, gidigbọ̀lọ́gbọ́n ló jẹ́ kó mọ ọjọ́ ọmọ ló jẹ́ kó máa mọ̀. Ọ̀nà wà tí àwọn ọmọ tí wọ́n lè gbà pé bàbá wọn ṣàkíyèsí pé bàbá wa o, ọ̀nà tẹ́ ń gbà yìí, ọ̀nà yóò da kò tọ̀nà tó o. Nítòótọ́ a lè sọ ní gbangba, ṣùgbọ́n ẹja sọ nínú ilé ká wà àtúnṣe lè lórí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ọmọ ìlú Ọ̀yọ́, ariwo, ìtàn lóríṣiríṣi eléyìí tó lè da àárín wa rú, tó lè ba ilẹ̀ Yorùbá jẹ́, òun náà ni wọ́n ń gbé ìgbésẹ̀, ni wọ́n ń pa ìtàn ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ tí wọ́n sọ tó lè da ilẹ̀ Yorùbá rú, gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé, ohun tó lè da ilẹ̀ Yorùbá rú. Táà sì sọ pé à ń fẹ́ ìṣọ̀kan tó bá jẹ́ ní tòótọ́, òun náà ni wípé Aláàfin Ọ̀yọ́ ni wọ́n jẹ́ ọba ní ilẹ̀ Yorùbá ní tòótọ́. Ṣèbí ìlọsíwájú ilẹ̀ wọn, òun náà ló jẹ́ kí wọ́n máa wá. Àwa táwa jẹ́ ọmọ Yorùbá, ṣèbí ìlọsíwájú ilẹ̀ yìí náà ló jẹ́ káwa náà máa wá. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, Oyènẹ́kàn ló kọ bàbá mi, Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí. Ẹ má gbàgbé o, ẹ wo fọ́nrán fídíò ìdélẹ̀. Bẹ́ẹ̀ bá ní nǹkan tàbí ìkejì láti bá mi sọ, ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ túnbọ̀ lójú amóhùnmáwòrán yìí. Ẹ nìṣó láàfin Olúbàdàn, ẹ lọ gbọ́ ohun tí wọ́n ní fún Ààrẹ Al-Moruf láti inú ààfin Olúbàdàn. Èsì rèé fún Ààrẹ Al-Moruf láti ààfin Olúbàdàn àti Aláàfin Ọ̀yọ́ fún alára wọn náà pẹ̀lú. Oríṣiríṣi dáadáa la máa ń gbọ́ lẹ́nu mọ́gàjí wa bàbá Simple. Ẹ jọ̀ọ́ ẹ bá a sọ̀rọ̀ nípa Olúyọ̀lé gangan, torí wọ́n máa ní Ìbàdàn, ẹ bá wa sọ ní kúkún. Ìbàdàn, ọmọ ọlọ́lá ni wá, àtọkùnrin àti ìdílé obìnrin, ilé ọlá ni. So ẹ rí àwọn ohun mèremère tó ti àbúrò mi tó ti ìlú ìjáde. Ẹ dẹ̀ wo àwọn jagunjagun bẹ̀rẹ̀ látòrí bàbá àgbà nígbó òkè, bàbá wa Lágelú ọ̀rọ̀ Àpátámájà, ọmọ Ọ̀rúntọ́. So Lágelú yìí gan tó jẹ́ ọmọ Ọ̀rúntọ́ yẹn náà ni the only obìnrin tó jẹ́ Ọọ̀ni of Ilé-Ifẹ̀, Ọọ̀ni of Ifẹ̀. Ọ̀rúntọ́ yìí náà ló bí bàbá Olúwo tìlú Ìwó, Ọ̀rúntọ́ ló sọ wọn kalẹ̀. Bẹ́ẹ̀ ni Ọ̀rànmíyàn, so láwọn tí wọ́n pera wọn lọ́yọ̀ọ́. Ẹ rí pé ọmọ ìyá kan náà ni wá. So that is why tí Ìbàdàn fi ń dáàbò bo gbogbo ilẹ̀ Yorùbá ní àwọn jagunjagun Ìbàdàn láti gbà wáṣẹ̀. So ẹ rí pé Ọ̀yọ́ àkọ́kọ́ tú títí Kàtúngà, Ọ̀yọ́ kejì tú Ọ̀yọ́ Ìgbòho, Ọ̀yọ́ Ọ̀ṣìn Àgọ́dọ̀yọ́ ni. Àbúrò mi yé yín, Àgọ́dọ̀yọ́ ni. Ìbàdàn ló gbàbẹ̀ fún Ọ̀yọ́ tó wà ní sí pé kò gbọ́dọ̀ pé káwá má gbórúkọ Ọ̀yọ́ mọ́ àti gbọ́ pé Aláàfin jọba ní Kàtúngà, Ọ̀yọ́ jọba ní Ìgbòho, ó tú. So Ìbàdàn sọ pé rárá o, ẹbí ọmọ ìyá wọn gbọ́dọ̀ wà. So Ìbàdàn jẹ́ backbone, wọ́n jẹ́ warlords, wọ́n jẹ́ alátìlẹyìn fún gbogbo ilẹ̀ Káàárọ̀-o-jíire. Pé Fúlàní ò gbọ́dọ̀ àbí ẹ̀yà kankan láti wá terrorize
ilẹ̀ Yorùbá. ok ẹ ṣe gan lórí ọ̀rọ̀ tí a tẹ̀ tó ń jẹ lọ lọ́tún lọ́sì because àwọn bá máa gbọ́ àwọn ọmọ ará Ọ̀yọ́ kan ní ìsìn àwọn máa ní àwọn náà dé Ìbàdàn ládé àwọn náà ṣe irú àlùmọ̀ roof a kàn bọ́ sórí page a bọ́ sórí Twitter a bọ́ sórí nǹkan kan a máa ní àwọn làwọn dé Ìbàdàn ládé àwọn làwọn ṣe gbá àwọn ọ̀nà ṣàwò kí lẹ́yìn lè rí sọ sírù yẹn. àlùmọ̀ roof ọ̀dà nǹkan kan mọ́ ni kò mọ nǹkan kan ṣẹpẹ́ tí ọba mọ̀ tán tí ọmọ novice bàbá tèmi ó pè mí jókòó báyìí ní ọ̀sán fún mi láti 16 AD láti 14 AD tọ́yọ̀ tí yẹn sì sí gan gbogbo ń tọ́ fà tọ́yọ̀ fi crash gbogbo ẹ̀ níbẹ̀ lágbárí mi ní wòwe falmọ́rúfù ọmọ tán kọ́lọ́wọ́ bá ṣàánú ẹ̀ wọ́n ní tí ò bá dẹ̀ jẹ́ onímọ̀ yóò jó ń béèrè ṣẹ́tùrásán bọ̀kí mọ́ ẹ̀fà ọ ni pé gbogbo ìta àlùmọ́rúfù sọ ẹ̀ kì í ṣe Ọ̀yọ́ ló dé Ìbàdàn ládé wọ́n mọ̀ pé Ìbàdàn fit in láti jẹ́ olórí ẹ rí i pé fúnra bàbá wa Olúbàdàn àkọ́kọ́ tọ́kọ́ jẹ́ which is Abbas Alẹ́ṣinlọ́yẹ́ fúnra ẹ̀ ló ní látòní lọ wọ́n pè ń balẹ̀ mọ́ àsìkò tó tá a dá padà sí olú ilẹ̀ Ìbàdàn torí pé olú ilẹ̀ Ìbàdàn láti ń jẹ́ láti ìpìlẹ̀ àwáṣẹ̀ nígbà Alágẹ̀lú ti jẹ́ olú ilẹ̀ ìlú Ìbàdàn torí pé Lágẹ̀lú wá láti Ilé Ifẹ̀ ni ló fi wá tẹ ìlú Ìdó àwọ̀ kan ló ṣẹlẹ̀ Ilé Ifẹ̀ tí wọ́n fi ẹ̀gbẹ́ gun Lágẹ̀lú kò kọ́ọ̀sì wọn ní Ilé Ifẹ̀ bí ẹ̀ sì ní jù bá ń lọ àfi tó wọn bá ṣe direction ọmọ Oòduà tó ń jọmọ ọ̀run tọ́ tí ìyá àwọn sì tún jọba tójó bíi àbíòye tójó náà ni ọba obìnrin àkọ́kọ́ ní Ilé Ifẹ̀ lóní olónìí àbíòye yín ó bínú jáde kó Ilé Ifẹ̀ ló fi wá tẹ ìlú ti Ìbàdàn dó nígbà tí ó ti tẹ Ìbàdàn dó ó kàn nífẹ̀ẹ́ ní jù bá ń lọ ṣùgbọ́n o táìpẹ́ rẹ̀ ń jẹ tó wọn gbọ́dọ̀ jẹ Ọọ̀ni Ilé Ifẹ̀ nígbà náà yẹn Lágẹ̀lú ìlú tó ń bá dálẹ̀ ní ó tóbi jù ní ó lámìlaka káàkiri àgbáláyé ẹ̀rí pàṣẹ ń bẹ lẹ́nu àwọn bàbá wa ṣé kò wá rí bẹ́ẹ̀ nígbà tí ó sì jáde Ilé Ifẹ̀ nígbà náà ó gba ọ̀dọ̀ Eléjìgbò lọ ibẹ̀ ló ti fi Àkàsì àbúrò rẹ̀ obìnrin ló fi dọ́rẹ̀ẹ́ pẹ̀lú Eléjìgbò fẹ́ ó sì sábẹ́ amọ̀fẹ́ Eléjìgbò tòní olónìí ọmọ Àkàsì jẹ Eléjìgbò ọmọ Àkàsì tún wá jẹ Olúbàdàn so Lágẹ̀lú ńgbà tó sì tẹ Ìbàdàn tó tán ó confam as olú ilẹ̀ Ìbàdàn torí àwọn tó bá ń bì àwọn àpáǹlé ni àwọn tí wọ́n ti condemn lóde Ọ̀yọ́ ọjọ́un tí wọ́n ti lé wọgbó bóyá ó fún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ lóyún àbí nǹkan kan àbí ó jáde nù tí wọ́n condemn Ìbàdàn jẹ́ dumping area ní Lágẹ̀lú fi jogún ẹ̀ ó sì pé gbogbo wọn ó fi àbìlù ó fi kàn wọ́n ó dì sáàmù wọn ó sọ wọ́n di dìndìnrìn gbogbo àwọn tí wọ́n jẹ́ páǹlé ó sọ wọ́n di dìndìnrìn tí Lágẹ̀lú sì ní oògùn ọmọ sábì ọmọ pẹ̀lẹ́ so bó ṣe dì sáàmù wọn nìyẹn wọ́n dẹ̀ gbà fún bó ṣe di olú ilẹ̀ Ìbàdàn olú ilẹ̀ Ìbàdàn ìyẹn láwọ̀ tán yẹn Ìbàdàn àkọ́kọ́ nu ibẹ̀ náà Lágẹ̀lú jẹjẹ sí kó tó di pé ọdún eégún ṣẹlẹ̀ ńbàdàn ìjọ kan lásán bá sí lójú eégún so bá ṣe sí lójú eégún arọ́ ọ̀run sì ni Yorùbá believe pé ọ̀run ni wọ́n ti léégún ti ń wáyé lòkìkí bá kàn lọ́dọ̀ Aláàfin wípé Ìbàdàn ti báwo jẹ́ o kankan Aláàfin bá pàrokò sí gbogbo ọba ilẹ̀ Yorùbá pé Ìbàdàn ti báwo jẹ́ ní táwọn fi ń jẹun táwọn fi ń sọlá Ìbàdàn ti tú kankan òun ò fẹ́ gbọ́n tí ń jẹ́ Ìbàdàn mọ́ ìyẹn dìdẹ́ ńlá Aláàfin Ṣàngó olùkọ́ síjú wo Lágẹ̀lú bí Lágẹ̀lú ṣe lo kánápù àtàfẹ́ rí nìyẹn bàbá tó bí mi lọ sọ fún mi bí lọ́láǹdì sí ààfin Ṣàngó ẹ̀yìn Ṣàngó òun jẹ́ táwọn bàbá yín gan wọ́n fi àwọn sọlá ni àwọn làwọn ń jẹ́ Chief of Defence Staff táwọn ń protect àwọn bàbá yín tí ó jẹ́ káwọn Fúlàní lérìbérí òkò yín ní ẹrú kí wọ́n balẹ̀ yín lọ́wọ́ agbógun tì ó lóun gbógun lẹ́nu ó ní Lágẹ̀lú báwo jẹ́ pé bí tẹ̀là ní bẹ ní abẹ́ ẹ̀kú eégún tẹ̀là sí ní kò sẹ́ni tí ọmọ tẹ̀là káàkiri ilẹ̀ Yorùbá gbókìkí ṣe kàn ní pé tẹ̀là ní bẹ lábẹ́ ẹ̀kú wọ́n sì lọ́rùn lẹ́kùn tí ó dàbí ké jẹ́ simple ló pé simple lọ́wọ́ lábẹ́ ẹ̀kú ẹ̀kú simple sí popular lẹ́nu kìkì wá káàkiri pé
wọ́n sì lọ́rùn ní eégún ti ń wáyé Simple ní bẹ́lá bẹ́ẹ̀ mọ́gàjì Simple ló ń bẹ ń bẹ. bí Aláàfin bá pàrọ̀ ló bá ṣígun sí Ìbàdàn wọ́n ja ogun yẹn fún 3.5 years. 3.5 years. kọ̀ọ̀kan tó bẹ̀rẹ̀ ogun Lágelú ó mọ̀ sábì ó ti mọ̀ pẹ̀lẹ́ ó ti jùúlẹ̀ Ifá sọ fún lọ ṣe báyìí lọ ṣe báyìí lọ ṣe báyìí ó nílẹ̀ tí wọ́n máa ń léèyàn obìnrin mọ́gùn wọ́n máa ń lélẹ̀ mọ́gùn tí wọ́n bá tẹ̀lé tí wọ́n ní ẹ̀ṣẹ̀ ń tàn wú ìlọ́pàá àbúrò mi yé yín Ifá bá kọ́ Lágelú mọ́mọ́ bí wọ́n ṣe ń ṣe bá ní wọ́n lọ yan ilẹ̀ wọ́n bá lọ yan gbogbo ọwọ́ á yan bíi circular road tí bàbá Alábìdá ṣe o tí ṣe yìí sí tó àbí òye yìí tí fẹ̀ káàkiri ní ìsìn àbí òye yìí ọwọ́ á yan ilẹ̀ wọn pẹ̀lú mọ́gùn sì ní kò sí ní tí wọ́n bá da kọjá bí gìrì ni ó ṣe gbóǹtàn bí ẹni pẹ̀lẹ́ kírísọ́ọ̀kì ní gbáà okùnù kó tá a gbé tó ṣe ó ti pa àwọn tó wà nìbàdàn tí ẹjọ́ ń gbé tí ẹjọ́ ń jẹ tí ẹjọ́ ń mu ẹ wá ẹ tí ó bá padà lọ ìlú ẹ padà o ẹ̀yin ará Àwórì ilé ẹ̀yin ará Agbérí ẹ̀yin ará Ọ̀yọ́lé ẹ̀yin ará Èkìtì ẹ̀yin ará Ìmẹ̀sí tẹ́ ń gbé Ìbàdàn ogun Aláàfin Ṣàngó ti dé o ṣe padà o tòró ń fẹ́ yánlẹ̀ àwọn òṣùpá tó gun ó tó parí o so àwọn tó lọ wọn ajagun yẹn fún 3.5 years Lágelú ti yánlẹ̀ so ogun yóò lè wọ Ìbàdàn sọ́ra mi ti yé yín ó yé wa ó yá ibi tí wàá para Ìbàdàn fún 3.5 years wọ́n ti jẹ oúnjẹ tí ó wà ní stock tán òun làwọn bàbá fi wá gun orí òkè Igbó Òkè lọ Lágelú wá gun Igbó Òkè lọ lọ sá síbẹ̀ pẹ̀lú àwọn bàbá wa wọ́n wá ń jẹ òró ìgbín tútù ní ẹ fi mọ́ kí wà pé Ìbàdàn máa jẹ pé yóò máa kára ń fọ́rí orí kí n tún jáde ń bẹ̀ ojú rí ojú àwọn bàbá wa rí ìjòrè àdúpẹ́ o. so lẹ́yìn yẹn ni Ifáṣẹ̀wá sọ fún lẹ́yìn ọdún 3 àbọ̀ nígbà táwọn jagunjagun wọn lè kógun wọn Ìbàdàn àbí èyí wọ́n ti ẹran wájú ẹran lè tọ́ ẹran kú wọ́n ti àwọn ẹrú sí the same thing ṣé ogun tálàfin ti àwọn sí ni ọ̀rọ̀ Lágelú o àwọn orí mọ́ ọ̀rọ̀ àpáta màjà àwọn lọ sọ f'Aláàfin Ṣàngó pé tọ́ àwọn ti kọ́ńká Ìbàdàn o àwọn egun àwọn tí ẹran tó kú àti èèyàn àwọn apòpapọ̀ ọlọ́kùn f'Aláàfin pé àwọn ti jẹ Ìbàdàn run Aláàfin tó túdè ní ọrùn àwọn ìlú tọ́bẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn ẹ̀yẹ tó bọ́ Aláàfin wá fún wọn lẹ́bùn oṣù ògbẹ́ kankan kò pé oṣù mẹ́ta sígbà náà àwọn náà ti wọ́n gá ẹ Aláàfin jẹ́gbẹ́gá ẹ̀ tí wá ti pẹ́ wọ́n gbé mógùn Aláàfin Ṣàngó ikú ló tàwọn sí Lágelú tó wá àpíà sí Ìbàdàn tó ní òní ẹ̀sìs Ìbàdàn tí ẹ̀sìs tó Ìbàdàn bá tó kún sí Lágelú wá sáàbì lulú Aláàfin Ṣàngó ó fèsì ẹ̀ sàǹsàn ọ̀sà bí ẹ̀ ṣe ń sà ó sì rí bí ó ṣe rí inú wa bí Aláàfin Ṣàngó ọba pokùnso náà fi ní ọba kòso lóde Ọ̀yọ́ ọba so Aláàfin so ó gbé nǹkan jẹ́ ó so sẹ́ńtì Gáà ò sì fẹ́ tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ rí tẹ́lẹ̀ kí lè bá sọ nípa bàbá wa Gáà náà bó ṣe bìkọ́ sọ pé Gáà ẹ bá sọrun Gáà ṣe rí a máa ń wò pé kí ló dé tí wọ́n lọ sí àti terrorize àwọn Aláàfin àbí òye yín àṣejù àwọn Aláàfin pọ̀ ò ní nígbà Gáà tó kú tán ebi Ìbàdàn lọ pa Gáà wọ́n dé ọmọ ọ̀dọ̀ ní kọjá ọmọ ọ̀dọ̀ fún ni wọ́n fi mú Gáà bá sọrun Gáà lóde Ọ̀yọ́ ète ọ láàrin Aláàfin Abíọ́dún Adégolú tó jẹ àbí òye yín pẹ̀lú Olúbàdàn nígbà náà àbí òye yín trap Ìbàdàn ló tún ẹ̀pọ̀ ẹ̀ ń bẹ́ yẹn náà àwọn náà mú lọ́dọ̀ pé kọ́ bá láàpọ̀ òsì àbá rántí kúkú gáàpọ̀ sòótọ́ àwọn jagunjagun Ìbàdàn àbí èyí ni wọ́n dé tí sọlá ló bí obìnrin yẹn tó ń ṣe gbogbo ẹ̀ mọ́ra thank you tí wọ́n fi pa Gáà Basọ̀run Gáà torí kọ́ máa terrorize àwọn Aláàfin kò sí nǹkan kan ju yẹn lọ Basọ̀run Gáà Ọ̀ṣọ̀run Ọ̀yọ́ oyè ńlá ni bí ọba ni. ọ̀tá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o because Ìbàdàn àsìkò bàbá wa kábíyèsí o Ládọjà yìí ó ń tù wá inú wa ń dùn gbogbo ẹ̀ ń lọ lọ́wọ́ lọ́sẹ̀ because a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ni wọ́n jẹ́ chairman gbogbo presently chairman gbogbo lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni kí lè sọ lórí gbogbo nǹkan tó ń jà ọ̀ràn lọ́tún lọ́sì táwọn kan sọ pé wọ́n tún fẹ́ máa bínú wọ́n fẹ́ máa ṣe gbá ṣàwé ikú bá kí lè bá bàbá ìbínú nípa ẹ̀ bá a sọ díẹ̀ bàbá òbínú ẹ wo àwọn investors tí wọ́n ti ń wọ Ìbàdàn àwọn investors tí ń wọ Ìbàdàn
ẹ wo àbẹ̀wò tí bàbá wa tún ṣe sí Àbújá tó ṣe sí George Akume Akume. SGF Secretary Federal Government of the Torí a rí Federation bí wọ́n ṣe rí wọn. àbúrò mi yé yín Tán dì mọ́ ní wọn, ìsìn tán bàbá tó ti sọ fún wọn sọ́rọ̀ mi ti yé yín wípé tọ́ kí federal government ká wá take over ecological kìíní Ìbàdàn sọ́rọ̀ mi ti yé yín ẹ wo oògùn pátán channelization yẹn wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ yìí ìta nídìí irú wọn fún nìyẹn kì í ṣe fún Ìbàdàn nìkan kódà bí Òde Ọ̀yọ́ nídìí ìrànlọ́wọ́ federal government kódà tí wọ́n bá àbáwá Ràṣídì Ládọjà sọ̀rọ̀ kábíyèsí o àbí ẹni ìlú kan ní gbogbo Ọ̀yọ́ state yìí ni bí Ọ̀kẹ̀rẹ̀ dam gbogbo nǹkan kan tán fẹ́ expansion àbí òye yín wọ́n ṣe torí pé bàbá mọ̀ ń pa governance wọ́n mọ̀ ń pa politics wọ́n mọ̀ ń pa economy olówó ni ìbú owó ọkọ̀ mọ́níkà tọ̀wọ́n owó àbá ìrówó rà sọ́rọ̀ mi ti yé yín so ìkó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run fi Olúbàdàn kábíyèsí ó fi ta á lọ́rẹ mèremère lẹ́rìí nígbà bọ́ọ̀bà fi fẹ́ pé ọdún 5 lórí oyè àbí ọdún 10 ẹ rí pé Ìbàdàn change ẹ rí pé ó ti ń change sí ẹwà investors bá ṣe ń wọlé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run so by so doing ìta nídìí wọn fún nìyẹn ó ní mo ṣe láìkí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀nìrìṣà kábíyèsí o nígbà wọn aṣàbẹ̀wò sí Olúbàdàn catholic coloration wọn nínú àwọn dùn Ọọ̀ni nínú àwọn dùn pé bàbá àwọn ẹ̀gbọ́n àwọn làkọ́bí ẹ̀ ìkankan ó di Olúbàdàn plus ní fáwọn former governor former senator business mungun kéèké nǹkan sọ́wọ́ làwọn ní tó wọn ni àbí nǹkan kan àti gbogbo lọ́ọ̀ ní bẹ̀rẹ̀ sí praise wọn pé bàbá tó bí Ọọ̀ni gan bí alájọṣepọ̀ ni bàbá àwọn àti bàbá wa Ràṣídì Ládọjà kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ẹwú ní ẹ̀wò tí ò tó tọ́mi ti gbé tó inú wọn dùn inú Aṣẹ́yìn dùn inú Gándì dùn bàbá wa Gándì kábíyèsí Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn ọba káàkiri nùsàkà ní Ọ̀yọ́ state bẹ́ẹ̀ ní lẹ́kìtì bẹ́ẹ̀ ní lóńdó gbogbo wọn wá láti Republic of Benin káàkiri gbogbo ẹ̀ tó jọba Yorùbá wọn á ṣàbẹ̀wò sí kábíyèsí pé ọba ńlá la ní ẹ̀dẹ̀ wo bàbá wa ẹ̀rí pé bàbá wa very humble ìyẹn kábíyèsí Olúbàdàn so ńgbà tó ní sọ pé ẹ̀yin ló lórí gbogbo bàbá yìí ilẹ̀ Yorùbá bàbá wa Olúbàdàn ní ọ̀rá ìwọ ló lórí wa ó ní rárá ọmọ yìí mo jẹ́ ó ní rárá o ìwọ ló wà nípò àrólé Oòduà ìwọ ló lórí wa. ṣojú mi gbọ́ ẹ̀yàn mo wà bẹ́ẹ̀ ń jọ rẹ̀. ẹ ṣeun so kí mo ẹ fà ní pé bó ṣe rí nù kí bàbá Ládọjà wá ní no bàbá no bàbá òní bàbá Ládọjà kábíyèsí wọn ní ọmọdé gbọ́n àgbà gbọ́n láti túlẹ̀ Yorùbá ìṣẹ̀lẹ̀ Ifẹ̀ nìkan gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n sì ṣàdúrà fún Ọọ̀ni ṣàdúrà fún wọn àbí òye níta fẹ́ láàrin lọ́balọ́ba nù níta fẹ́ kí ó tún present òun ní ẹ̀bùnjọ yẹn àwọn ọba yòókù náà ṣe nìyẹn àbí òye tí wọ́n sì ṣe sọ́rọ̀ mi ti yé yín so ó mèremère yóò bẹ̀rẹ̀ sí wọlé Yorùbá ẹ̀tọ́ kò ní sí ààrẹ káàrẹ tó lè fi nǹkan ẹ̀tọ́ Yorùbá dùn torí pé wọ́n mọ̀ pé tó bá jẹ́ ti kásòfin ni bàbá Ládọjà former senator distinguished senator kábíyèsí o tó bá yẹ pé kásèlú ni former governor of Ọ̀yọ́ state kábíyèsí o tó yẹ pé lọ́ba náà ni imperial majesty kábíyèsí o àti pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run ẹ wá wò Ọlọ́run wa dá lọ́lá gbogbo ẹ̀ kò wọ́pọ̀ so that's why I will call him the monarch of destiny. The monarch of destiny àti ìlú ẹ̀rí ilẹ̀ Yorùbá nínú kódà ní Áfíríkà. àfihàn inú wa dùn láti wá bá yín sọ̀rọ̀ lọ́jọ́ títún ní ó dùn gan inú wa dùn inú wa dàsún yẹn pé ọdún méjì tí wọ́n ní bàbá kábíyèsí máa fi jẹ alága gbogbo kìíní nǹkan ńláńlá ní ká máa expect gbogbo Ọ̀yọ́ sí láàmọ́rí gbogbo Ọ̀yọ́ sí láàmọ́rí báyìí gbogbo àwọn yòókù kún ó ti mọ̀ pẹ̀lú wọn náà ni. so a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọjọ́ ká tó máa lọ ẹ jẹ́ káwọn èèyàn kó tún gbọ́ orúkọ yín dáadáa tó rántí mọ̀ yín wọ́n kàn jẹ́ kó tún mọ̀ yín pé. orúkọ mi ni Mọ́gàjí Ahmed Abíọ́dún Adéyẹmọ Mọ́gàjí ilé olóòṣà láyẹyẹ Ìbàdàn òpómúlérò ilẹ̀ Ìbàdàn. ṣègùn ifá tí wọ́n á dùn gan ọjọ́ ní tiwa thanks so much. ẹ ló sà but àwọn èèyàn lọ́tún ló sí o mi ò á mọ̀ bóyá ilé ṣó o torí àwọn post lóríṣiríṣi tá a máa ń ṣe fún yín bí ká pè ká bá yín sọ̀rọ̀ yẹn bí mélòó ó ń jà rìnrìn lórí YouTube lórí íńtánẹ́ẹ̀tì àwọn míì máa ń bèrè pé wọ́n máa ń sẹ́pọ̀ àwọn láìkì bàbá ẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ báwọn náà ṣe ń sọ̀rọ̀ ká fáwọn ní nọ́mbà wọn ń gbọ́dọ̀ parọ́ fún yín ẹjọ́ ṣe ẹ̀kan lè ṣe mí ìmọ̀ tó bá tinú yín wá bóyá nọ́mbà yín
bóyá ẹ kàn lè bá mi sọ because àwọn èèyàn máa ń yọ á lẹ́nu gan lábẹ́ kọ́mẹ̀ntì wa àwọn fẹ́ bá rí sọ̀rọ̀ kan náà ní last time tá a sọ yẹn ó láwọn jọ jáde ní onígbà àwọn jọ lọ sí kíní Mọ́kọ́lá Ìbàdàn ní Àlàáfíà Nursing School wípé àwọn jọ jáde níbẹ̀ ńgbà yẹn ni ó lóun wà l'Amẹ́ríkà òun fẹ́ bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣẹ́dẹ̀ mọ̀ irú àwọn àgbọ̀dọ̀ máa mú nọ́mbà yín ká máa la fẹ́ post ẹ̀. adúpẹ́ lọ́dọ̀ lọ Àlàáfíà Nursing School ó ti pẹ́ adúpẹ́ lọ́dọ̀ lọ bẹ́ẹ̀ that was láti London in 60s láti London láti gbogbo náà wọ́n ti pa ọ̀fẹ́ mọ́ nọ́mbà 65 adúpẹ́ lọ́dọ̀ lọ. ẹjọ ẹgbẹ́ nọ́mbà yìí yẹn tó bá lè fún wa so that wọ́n lè máa gbọ́ wọ́n lè máa pè fún wa yín. nọ́mbà mi tí wọ́n lè pè mí sí ẹ tó bá fẹ́ pè 080 080 73 73 54 54 71 71 06. 06. adúpẹ́ lọ́wọ́ wa ọpẹ́ ni o. ẹja ńlá lọ́wọ́ wa bá lọ́jọ́ tuntun ní ẹja lára bàtà lọ́wọ́ wa bá ẹjọ́ jẹ́ kí gbogbo èèyàn ẹjẹ́ kan mọ orúkọ yìí yẹn ẹjẹ́ kan mọ orúkọ yìí yẹn ẹjẹ́ kan mọ orúkọ yìí yẹn. orúkọ tèmi ni Kẹ́hìndé ọmọ Fàtí ń jẹ́ Adégòkè Onígbìndé lójúde Olúyọ̀lé nígboro tìlú Ìbàdàn ọmọ ìyá àbèjì elégbò nígboro sọ́ọ̀mì èmi ni mò ń jẹ́ bá. Ìbàdàn náà ti lẹ́yìn náà. Ìbàdàn ni mí o ọmọ àjòròsùn ọmọ àjẹgbín yóò ọmọ àjẹgbín jẹ̀karahun ọmọ àfẹ̀karahun fọ́ọ̀rí mu àìjẹ̀karahun o olódò làwọn tí ń sọ bẹ́ẹ̀ o ọmọ àjẹgbín yóò ọmọ àfikarahun fọ́ọ̀rí mu bí a ṣe kí Ìbàdàn rẹ. àwọn máa sọ wípé lẹ́nu gbogbo eré lẹ́nu gbogbo náà. Ọlọ́run má jà fọwọ́ sí júwèé lé bàbá wa. ìgò tó ń lọ lọ́tún lósì gbogbo ní oṣù tó because àìní lórí íńtánẹ́ẹ̀tì lórí YouTube lórí Facebook àárín lọ́tún lósì tá a bá wò báyìí láti lórí ìgbèjẹ́ kẹ́rin láti gbogbo ẹ̀ ní ìsìn afẹ́kẹ́ náà bá a dá sí ọ̀rọ̀ tó lọ lórí ọ̀rọ̀ tó sọ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn. èwo ń bẹ. lórí bí bàbá wa ẹ̀ ṣáà lè fẹ́ gbèsè sórí ìmọ̀ wípé bàbá wa ọba wa Aláàfin Ọ̀yọ́ tó fẹ́ bọ bàbá lọ́wọ́ tí bàbá wa ṣìnà bàbá wa Olúbàdàn lọ́tún lósì tó ń lọ tó tó wá lọ ní ìsinmi bí gbogbo ẹ̀ èyí náà ẹ̀ sọ̀rọ̀ lórí Ìbàdàn ẹ̀ sọ̀rọ̀ lórí Ọ̀yọ́ ẹ̀ sọ̀rọ̀ lórí gbogbo ẹ̀ látọ̀ máa bá gbogbo ẹ̀ lọ lórí bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ ní ìṣẹ̀sọ̀ lórí ẹ̀. ọ̀rọ̀ burúkú àtẹ̀rìn ayé mi ò ní bàjẹ́ tí ń rò ní ta o ṣé tá a bá fojú inú wò dáadáa ẹ rí i pé ẹjọ́ méke ń gbé kábíyèsí Aláàfin ń gbé inú ìgbéraga pọ̀ àfojúdi pọ̀ ẹ jẹ́ á gbé ipò sọ́tọ̀ ẹ jẹ́ ká wo ọjọ́ orí sólúbàdàn wà á jìnnà sí ipò àbí sóhun ò jìnnà sólúbàdàn pọ̀ láti wá máa náwó sólúbàdàn pé àmọ́ sáwọn èmi mo nífẹ̀ẹ́ sí Olúbàdàn àwọn ò tiẹ̀ dá lóhùn wọn kàn ra jókòó ńgbà tó jẹ́ pé ibi tí Olúbàdàn gbà kọjá ọba kan ló wà ńbẹ̀ orí ìnà ló wà ńgbà tó Olúbàdàn wà sórí ìjókòó ó sì dìde ọba Ṣọ̀ún ó sì dìde so kí wọ́n á ní tiẹ̀ láti wà lórí ìjókòó kó tó wá máa náwó sí Olúbàdàn ẹ rí pé nǹkan burúkú ni nǹkan burúkú gbà ni sọ̀rọ̀ mi ti ẹ̀yin nìsín. owó bí ni pé àwọn ní Ìbàdàn ọlọ́ọ̀kì Olúbàdàn ìjọba. Olúbàdàn èwo ni a fi jọba Olúbàdàn èwo ni a fi jọba ẹ mọ̀ pé Ọ̀yọ́ ti sìn Ọ̀yọ́ tuntun ni kìí ṣe ńgbà tá a wà nílé ẹ̀kọ́ ń kọ́ wa ní history tí wọ́n parẹ́ nìsín Ọ̀yọ́ empire Ọ̀yọ́ old empire ẹgbọ́n owó kan Ọ̀yọ́ old empire ń bọ̀ ní ẹ ti wá jẹ́ olórí fún gbogbo Yorùbá Ọọ̀ni rìsà ńlá màlẹ́ olórí gbogbo Odùduwà gbogbo ọmọ Odùduwà pátá sọ̀rọ̀ mi ti ibi tí Ọ̀yọ́ tó wà ní ìsìn Ọ̀yọ́ tuntun ogun Ìbàdàn ló fún wọn ń bẹ̀ wọn Aláàfin Kòso ńgbà tí agbára rẹ̀ ọ̀ká Bàdàn ń ló fi pokùnso táwọn ọmọ ogun rẹ̀ ò rí Bàdàn mú gbọ́ oríkì wa ti ń pé ogun kó wá rí ọmọ Ìbàdàn ṣẹgbẹ́ ẹ̀ nìkọ̀ọ̀kan ogun kó wá rí ẹ wá sọ fún mi níbo ni wọ́n ti ń ọkàn fẹ́ mọ́ ìjìjà àgbà lórí irọ́ ọkàn lọ wá àwọn ìtàn dìndìnrín kan bóyá àwọn tó sì súnmọ́ ni ẹ wá tàn dìndìnrín kan tí wọ́n kó jọ tí wọ́n ní kọ́ mọ́ sọ jáde kò rí bẹ́ẹ̀ ṣe é tún gbọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn yòókù wọ́n ti yan Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ní alága fún gbogbo àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí sọ́tán lọ́wọ́lọ́wọ́ báyìí ṣẹ́ wọ́n ti yan Olúbàdàn báyìí ẹ sì dẹ̀yìn ọdún méjì ó sì dẹ̀yìn ọdún méjì èèyàn tí wọ́n wá tí ìyọ̀wó adébíọ́ wà torí tẹ́ ẹ̀ bá gbàgbé ẹjọ́ ń bẹ nílé ẹjọ́ ta ló wá sọ fún pé ó ti wà ń bẹ̀ lọ mo sọ gbólóhùn bíi mélòó kan lórí afẹ́fẹ́ níjẹta nígbà tọ́rọ̀ ń jáde gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ ní ń wọlé ní ń ṣépè ní ń ṣègbà ní ń ṣàwo mo kàn ń rẹ́rìn mo kàn ń gbé stíkà bẹ́ẹ̀ tí ń fẹ́ yín kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ wọn mọ̀ pé mò ń fẹ́ wẹ̀ sí àwọn ni ẹ gbọ́rọ̀ mi dáadáa mò ń wẹ̀ sí wọn ni Olúbàdàn kìí ṣẹgbẹ́
ọba kọba kan o kí Aláàfin Ọ̀wọ́ Adé kọ́mọ kọjá ààyè rẹ̀ lọ́dọ̀ ọmọ Ìbàdàn gbogbo tí ń ṣe sáwọn ọba yòókù orí ṣe sólúbàdàn tí a o ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà ọmọ Pópóọlá ọ̀dá nǹkan kan mọ̀ àrùsàwà ọmọ ní ìsìn kí ni bídàdé ọba lè jà ọ láwọn àbúrò tó gbójú àwọn àbúrò ń kúnlẹ̀ rẹpẹtẹ yóò ná làwọn ọmọ Ìbàdàn tòótọ́ ọmọ Ìbàdàn tó gíríkì tó jẹ́ gidi èyí sẹ́yìn àmúlùmọ́lá àbùlùbálà sọ̀rọ̀ mi ti yé nìsín ẹ dákun ẹ bá a sọ fún ọba Ọ̀wọ́ Adé kọ́mọ trespass báwọn onígẹ̀ẹ́sì ṣe máa ń wínú kọ́mọ trespass kó fi ọba wa lẹ̀ sáyẹ kó náà dúró láàyè. láti ẹ̀tún wá gbọ́ nínú history wọ́n níbi tí Ọ̀yọ́ ti bí gangan wà ní ìsìn wọ́n níbẹ̀ kan ní Ọ̀yọ́ wà. iná àlá ọ̀pọ̀ tí bí yẹn wọ́n ní ibẹ̀ yẹn tí wọ́n wà ní ìsìn wọ́n ní Ọ̀yọ́ Ìbàdàn ní. ara Ìbàdàn níṣẹ́ mo ti sọ́mọ́rọ̀ ṣáájú ẹ̀ kéèsì ni Ìbàdàn ló fún wọn níbi Ọ̀yọ́ tuntun wà ẹ mọ sọ fún yín pé níjọ́ ńgbà táwa wà nílé ẹ̀kọ́ wọn a máa kọ́ wa ní ìtàn history ibẹ̀ ni ẹ ti máa ń sọ pé Ọ̀yọ́ old empire ẹ̀yin náà gbọ́ èbóhùn Ọ̀yọ́ old empire sọ́tánì sìn ibi tí wọ́n wà Ìbàdàn lọ́yọ̀dẹ̀ tẹ́ ẹ dé kí ló kọ ìtọ́wà Ìlọ́ra tẹ́ ẹ dé gbogbo bẹ́ẹ̀ Ìbàdàn lọ́yọ̀ǹda rẹ̀ sọ̀rọ̀ mi ti yé nìsín kí wọ́n má kọjá yìí wọn o ẹ rí pa adákẹ́ nígbà tí ò ti kọlu ọba wa tí ò sì kọlu ọmọ Ìbàdàn adákẹ́ ẹnìkan kan sọ̀rọ̀ ṣùgbọ́n ní ìsìn o ti trespass o ó ti kọjá ààyè rẹ o ayé mi ò ní bàjẹ́ ọba Ọ̀wọ́ Adé dẹ́ẹ̀dẹ́ mìíràn o ẹ ṣe sùúrù fẹ́mi ara yín. ṣe kan ní ọ̀sán ṣe ń bá mi lọ amárí lọ́tù lórí mi ẹ jẹ́ káwọn náà ẹ jẹ́ kó fún àwọn orúkọ nígbà tí a ṣe jẹ́ kó mọ orúkọ nígbà. ẹ ṣeun lára ìdènà pẹnu ó kọ tèmi ò yí padà Kẹ́hìndé ọmọ bàbá tí ń jẹ́ Adégòkè Onígbìndé lójúde Oríyọ̀lé nígboro tìlú Ìbàdàn ọmọ ìyá àbèjì elégbò ló sọ pé ká pàdé láyọ̀. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní